wèrè tó ní mò ń yin Tinubu bàbá rẹ kò lè gbà mí sílẹ̀ torí nǹkan tí mo fà ó ju agbára mi lọ. Sunday Igboho ló sọ bẹ́ẹ̀. Ajìjàǹgbara fún ìdásílẹ̀ yorubanation olóyè Sunday Adéyẹmọ ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Sunday Igboho ó mà ti sọ pé aláìmọ̀kan ń làwọn èèyàn tí wọ́n ní kí ló dé tó fi ń kọrin yin ààrẹ Bọ́lá Tinubu. Igboho mà sọ̀rọ̀ yìí nígbà tó gbàlejò àwọn ẹgbẹ́ ọmọ Yorùbá kan tí wọ́n ṣe àbẹ̀wò sílé rẹ̀ nílùú Ìbàdàn ní òpin ọ̀sẹ̀ yìí. Olóyè Adéyẹmọ ó ní nǹkan tó ń fà tó fi di wípé òun di ẹni tí ìmọ̀ ń ṣe àtìpó nílẹ̀ òkèrè ó mà ju agbára òun lọ. Wèrè tó ní kí ló dé tí mo ṣe yin Tinubu, ṣé baba ńlá bàbá rẹ só lè gbà mí sílẹ̀ ni? Bàbá rẹ kò lè gbà mí sílẹ̀. Nǹkan tí mo fà yẹn ó ju agbára mi lọ. Odidi orílẹ̀-èdè kan ńlá ń bájà, kì í ṣe ìjọba ìbílẹ̀. Bákan náà kì í ṣe ìjọba ìpínlẹ̀ ńlá ń bájà, ìjọba àpapọ̀ là ń bájà. Àwa náà ń gbìyànjú agbára wa wò ní. Ìgbòho ṣà ló sọ bẹ́ẹ̀. Owó baba dámì ó wá dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe àbẹ̀wò sí nílé rẹ̀ fún àdúró tiwọn. Ó ní àyè ọpẹ́ padà yọ lórí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sóhun. Ìgbòho ní òun kò lè ṣàìdúpẹ́ lọ́wọ́ ààrẹ Tinubu nítorí ó mà ṣe òun lóore o. Ajìjàǹgbara fún ìdásílẹ̀ yorubanation náà ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé tí èèyàn bá ṣe ni lóore ó yẹ kí ẹni tí wọ́n ṣe lóore náà kó dúpẹ́ ni o. Ọ̀gbẹ́ni Adéyẹmọ ó ní Tinubu ìmọ̀ ló mà jẹ́ kó ń padà wálé lẹ́yìn tó ń ti lo ọdún 5 lẹ́yìn odi. Wọ́n lọ bá bàbá Tinubu lórí ọ̀rọ̀ mi, wọ́n sì sọ fún wípé ọmọ rẹ ni Sunday Igboho. Tinubu sì dá wọn lóhùn pé kí wọ́n sọ fún mi pé kí n máa padà bọ̀ wálé. Tí Tinubu bá ní kí n má wálé kò sí nǹkan tí mo lè ṣe. Èèyàn mélòó ńlá lè bájà, Ọlọ́run ló ń gbìjà wa. Báyìí ni ààrẹ Tinubu sọ pé kí n máa bọ̀ wálé. Ó ní mímì kan kò gbọ́dọ̀ mìmì. Ṣé ẹ wá rí wípé wèrè ní ẹnikẹ́ni tó bá ní mò ń yin Tinubu? Ìgbòho ló sọ bẹ́ẹ̀. Ṣáájú ni Olúgbọ́n ti orílẹ̀ Ẹ̀gbọ́n Ọba Francis Olúṣọlá Àlàó ó mà ti ṣàlàyé wípé lóòótọ́ ni Olúbàdàn ó ti bá ààrẹ Tinubu sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ìgbòho, àmọ́ kábíyèsí náà sọ pé onírúurú iléeṣẹ́ ìjọba ló ní láti ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ náà. Ìyọkúrò orúkọ Sunday Igboho nínú ìwé àwọn tíjọba ń wá ó mà ló mà ní ṣe pẹ̀lú ètò. Onírúurú iléeṣẹ́ ìjọba bí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS, iléeṣẹ́ ọlọ́pàá tó fi mọ́ ọ́fíìsì olùbádámọ̀ràn rẹ̀ lórí ètò ààbò ó ní wọn yóò jọ kọ̀wé sí ara wọn lórí ọ̀rọ̀ náà. Gbogbo ètò yìí òun ló gbọ́dọ̀ wáyé kó tó di wípé ìjọba yóò máa kéde irú nǹkan báyìí. Nǹkan tó jẹ́ kí Ìgbòho kó máa sọ̀rọ̀ báyẹn ni pé ó ti ń pòǹgbẹ láti gba òmìnira rẹ̀ padà tipẹ́. Èyí ló jẹ́ kí inú rẹ̀ dùn pé Olúbàdàn ó ti bá ààrẹ sọ̀rọ̀, ààrẹ sì ti gbà láti yọ orúkọ rẹ̀ kúrò nínú ìwé àwọn tí wọ́n ń wá. Àmọ́ ó dá mi lójú wípé kò sẹ́ni tó lè fọwọ́ síkún òfin mú Ìgbòho mọ́ pé ìjọba ń wà lọ́wọ́ yìí. A ní láti dúró kí ìjọba ṣe gbogbo ètò tó bá yẹ láti ṣe tán lórí ọ̀rọ̀ náà kí wọ́n tó kéde pé Sunday Igboho kò sí lára àwọn tí ìjọba ń wá mọ́. Olúgbọ́n ṣàlàyé tá ò bá gbàgbé lẹ́yìn tí àjọ DSS tó mọ̀ yabo ilé rẹ̀ tó wà lágbègbè Sókà nílùú Ìbàdàn níbi táwọn ìsọ̀ǹgbé rẹ̀ kan tí wọ́n mà ti kú ní ọjọ́ 1 oṣù keje ọdún 2021 ní Ìgbòho ló mà sá kúrò ní Nàìjíríà. Ẹ̀sùn tí wọ́n fi kan Ìgbòho ni wípé ó ń kó nǹkan ìjà olóró pamọ́ sínú ilé rẹ̀. Lẹ́yìn náà ni ìjọba ààrẹ Muhammadu Buhari ó fi orúkọ rẹ̀ sínú ìwé àwọn ọ̀daràn tíjọba ń wá. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa wé tó wa lọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o. A kí gbogbo àwọn mùsùlùmí pé a kú òǹgbẹ o, ẹ̀mí wa ó rẹ̀ yín oṣù, àmín.